ìwọ Igbadun ìwọ yóò ó bá bàbá mi lo dáúlà àti títí tí bàbá mi sílẹ̀ wọ̀ ó dà wọ́n rí èmi náà wá fẹ́ máa rán oníṣẹ́ báyìí ó sì bọ́ lọ dà mí ògbógbó lọ́wọ́ ayé o mẹ́ta lẹyẹ yìí ìyá mi ọ̀sàrìmọ̀bíà mẹ́ta lọ́lọ́gìnì ẹ̀yìn àgbà ó yá ẹ parapọ̀ kẹ́ wá di atẹ́gùn kẹ́ gbàgbá ẹ̀ lọ́wọ́ mi. ẹ bá fẹ́ ṣàfárí rẹ̀ mú wọn bì ọ́ mo fẹ́ wọ́n mọ̀ ń lu wa pé bẹ́ẹ̀ bá rí mi ìlú yìí ò lè tó ìlú bẹ́ẹ̀ kọ́. ìjà ògbódó odò ṣàn ògbódò ṣàn ògbódò. akọni lọ. bẹ́ẹ̀ ìlú ìmọ̀ bá ṣe fẹ́ ṣe èèyàn mẹ́ta o a ní kó dúró ní méjì méjì. ọkùnrin mẹ́ta. ikú abọ́ rẹ̀ ojú mi. ẹ mọ̀ nínú ìlú wa yìí wípé àní aṣojú òòṣà méjì nínú ìlú wa yìí bí òòṣà abọ́ rẹ̀ má gbẹ̀bọ abọ́ rẹ̀ ni ohunkóhun tá a bá fẹ́ ṣe nínú ìlú wa yìí abọ́ rẹ̀ láwọn nísì abọ́ rẹ̀ sì ti wá lọ báyìí ẹ dákun ṣáàsì ní wẹ́lòmí ìsìnkú rẹ̀ ni àbí bá ti máa wò léléyìí. ẹ dákun ẹ jà kìí ṣe kọ́kọ́ ká mọ̀ ní tí a ṣe lónìí. ẹ̀wọ̀n wulẹ̀ gba ọ̀rọ̀ tó ń gbàgbọ́ ọtí ọ̀rọ̀ inú ìsìn ó ti níyànjú ṣèbí wọ́n ní bí baálé ilé bá kú ọmọ ẹni ní ìjogún ẹ̀. ẹ̀kọ́ ti fojú múmu hàn ní ìsìn abọ́ rẹ̀ tó kú yìí wọ́n ní adìẹ kì í kú káde ẹyin inú ẹ̀ nígbà tábọ̀ rẹ̀ tó wá kú ó bímọ ọmọ tó wá bí ọmọ ọkùnrin ni tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ ọmọ rẹ̀ ọmọ ọkùnrin yẹn ká fi jẹ abọ́ rẹ̀ nínú ìlú yìí. ọ̀rọ̀ yẹn yẹn ṣe máa ọ̀rọ̀ ẹ̀hún yìnyín á sì máa dùn mí adìyẹ ò kì í kú kọ́ jẹ ẹyin ẹnu mélòó adìyẹ tó ti kú tó ti sàbá sórí ẹyin tẹ́yìn ti bu ṣá máa jẹ òbú ẹyin ni òbú ẹyin làlámù mẹ́rin la ṣe máa mú àlàmú ọmọ abọ́ rẹ̀ tá máa gbé sórí oyè bàbẹ́ ẹ wá sọ pé adìyẹ ògún ṣé yóò mọ̀ wípé ojú ti là lóòótọ́ ayé òsì ní dayé òyìnbó ká wá máa fojú egbò kílẹ̀ o ayé rọ̀ kò lè ṣe o àlàmú ò lè bọ́ tó dépò àlàmú oníjàkidíjàgbà. ẹ dákun torí Ọlọ́run tí ìjókòó àpèrè abọ́ rẹ̀ lẹ́wà sọ di àpèrè kéékèèké akí ọlọ́fin labọ́ rẹ̀ tí gbọ́dọ̀ lárin ẹ̀wọ̀n gbé ọ gbọ́dọ̀ dolókìyàn mọ́lẹ̀. báwo la làmú ṣe máa jábọ̀ rẹ̀ báwo bá jábọ̀ rẹ̀ lù yìí. ẹ wo eégún ńlá ni mi ti yọ ọ́nà lẹ́nu òṣòjà tí ń bàgbà lẹ́rù gbogbo àpérò orí ibú tẹ̀ ti látà gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́ ṣùgbọ́n ìyàtọ̀ ẹ̀jẹ̀ ní nǹkan mọ́rú ọlọ́kùn ọ̀jọ̀ kan ìyà tó yẹ fi jẹ yé ni. ọgọ o kọjá ń bí orí gbogbo wa tá a jókòó tiẹ̀ kọ́kọ́ kí a ná. ẹ̀yin olóògùn kéékèèké táyé náà ti ń pẹ ewé dà lójú ara yín ẹ̀ ń ṣe bí nǹkan gidi a má jẹ tàn yín agbami ńlá lèmi ti ń gbẹ̀yìn odò wẹ́wẹ́wẹ́ mi. gbogbo ẹnu ẹ sọhùn ọ bàjẹ́ ẹ ṣó ti dà kí bí ìbá ṣe pé bàbá rẹ dá ńlẹ̀ yìí ṣó dà kí n mú ọ kí n sì sọ ọ́ dáṣà kí n fi ọjọ́ ògùn ni. ọlọ́gì ní tó lóun ó mẹjẹ lálẹ́ odò tójú tó mú rẹ̀ ní òwò mi. nígbà náà bẹ́ẹ̀ ni. ṣó ti dà kí n mú wọ kíní burúkú kí n sì fi ọjọ́ ògùn kí n fi ọ fásà bí ìbá ṣe pé bàbá rẹ dá. ó yẹ sóòdì kan ìbò lẹ́yìn táwọn ìyá ní ọ̀sán ni mo fi à bẹ́ẹ̀ bá lérò wípé bẹ́ẹ̀ lóògùn kan ti ń gùn yín ẹ má jẹ tàn yín ẹ parẹ́ ni o ará mi ní ìjòyè bàbá mi bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ má yẹ ká. ẹ̀gbọ́n kí ni ìgùn náà. Àlàmú oògùn ní gùn mi o. Àlàmú torí rẹ la ṣe jókòó sí. ìwọ lóògùn ló ń gùn ẹ kí ni wọ́n bọ̀ tó ń pè lóògùn. tó ń pè lóògùn oògùn tó gùn ni kìí ṣerú rẹ. èmi. bàbá ní àjọ mọ̀ fà kájọ mọ̀ fún. kúrò gbọ́ lẹ́nu rẹ̀ sẹ́gbẹ́ rẹ lọ ẹgbẹ́ bàbá rẹ lẹ́ tó ń bá sọ̀rọ̀ ó gọ o. ẹ̀ẹ́dẹ́gùn kí ló gbé mi ó gbẹ́dùn mi ni ìlú yìí ti bàjẹ́. gbogbo tó wù kó gbé mi mi wọ́n sọ di nǹkan mọ́ lọ́wọ́ ajírọ̀ tútù ní bọ́ sọ̀rọ̀. ajírọ̀ tútù tí mo bá pọn yín lé ẹ pọn ra yín lé ẹ lọ. ajírọ̀ eléyìí kéré wọ tí n bá mú ọ tí mo bá ká ẹ kiriboto tí mo ká ẹ kiriboto kí ni irú ẹ fẹ́ dàbí ṣé irú ẹ fẹ́ pàdé mi lọ́dọ̀ kó sọ pé kùmí tí mo bá wọ̀. agbami ńlá wa lè mi. bẹ́ẹ̀ ni wọ́n jọ yẹ yín pé agbami ńlá ni mí wọ́n mi bá pàdé omi ọmọ àti bómi lọ. omi bá bẹ́ẹ̀ bómi lọ èmi ẹ̀kú ògùnlẹ̀lẹ̀ má sì gbẹ́ odò ọdún àti má sọ lẹ́tẹ̀. odò wẹ́wẹ́wẹ́ nu yín lè mọ̀ sí abí apẹja ń bẹ̀. akọ́tọ̀ òré ò lérè ìjà kankan gbé ń bù. ẹ wá bí bó o bá kọjá àyè rẹ wọ́n
pọ̀ fọnáfẹ́ sùn. irọ́ ló pa. bí o ṣe sùúrù fílẹ̀. wọ́n pọ̀ ní fọnáfẹ́. màá wá sọ pé ìgbà ni wọ́n ń pa ẹnì kan kì í pàwọ́ nítorí pé àwo lèmi. àtàwọn àti bẹ́ẹ̀ wọ́n ní òfilẹ̀. ẹrú ọlọ́fin ni. Alamu bẹ́ẹ̀ mo sọ fún yín. lẹ́dùn rẹ. akẹ́rẹ́ kan mọ̀ yín ni o. mo mọ tí mo lè dára fún yín o. ẹ mọ̀ ti yá. ẹ mọ̀ mo ti yá. eléyìí ti wọ́n tún sọ̀rọ̀ ń parẹ́. tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ tó padà bá yín bí. ẹ wọ́n bí. ẹ bí yóò lọ́wọ́ ọ̀dà yín mọ̀. ẹ wò. o ṣeun. Alamu. ọpẹlẹ. Alamu. Alamu. sọ́ọ̀mù Alamu sẹ́yìn. ó yọ kú eléyìí tí ó dá ẹni tí ó fi kọ́ lọ́rùn. àwọn àyà mi ẹ̀ka kìtìkìtì tó forí egún ṣẹlẹ̀ àgọ́ àgbààgbà tó fi rí òkìtì ṣe yẹ̀wò. nígbà ní kò mú ohun á sì mú ọ ṣéun máa mú ọ bí èṣù sí máa mú àgbàlagbà máa gbà. Alamu ti dá. ṣé ìyá ayé yìí ti abiyamọ lè. ẹ mọ̀ yanjú ẹ̀. iwájú ẹ má bọ̀. pẹ̀lẹ́ abẹ́wò lẹ́jọ́ wèrè náà. èmi ti sọ fún àpò mo ti padà sọ fún àpò bóò ni ọ̀rẹ́ mi. èrò ti bínú lójú bí mi lójú bí mi pẹ̀lú níbẹ̀. mo sì wà lánàá bọ́gàn nígbà mo dé bọ́gàn àwọn bọ́ọ̀sì kan wọ́n bá ní àfikẹ́ mi kọ́kọ́ sanwó. láyà èmi tí mo mọ fíìmù èkó dáadáa tí mo mọ wẹ̀kọ́. ọlọ́run ni mo wẹ̀kọ́ mo fẹ́ di o. aboki tó abelo 200. tó kai manager aboki. yóò dáa fún ọmọ lọ mọ lọ tiẹ̀. mọ lọ mọ lọ dákun tó lọ lọ kó wà gbogbo ẹ báyìí fẹ dáná lẹ fẹ sóúnjẹ lẹ àmọ́ kan wà lẹ ayé lè gé fún wa yẹsẹ ẹrú ọmọdé ó yẹ ọmọ mi àyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èkó ṣe wá lójúbọ̀rọ̀ bí yẹn bá wé kò lójúbọ̀rọ̀ wọ́n fi àjẹ yẹn ọlọ́run ló ní gbọ́n ọlọ́run ló ní gbọ́n o. nítorí alamu nítorí èkó náà pẹ̀lú o nítorí. nígbà mo dé mọ́gà tí mo bọ́lẹ̀ wọ́n wá ní kí n mú wá máa èmi ò san owó mugun. èmi sì ní séǹjì kan lọ́wọ́ tó jẹ́ owó mu owó 500 nígbà mo sì dé bẹ́gà wọ́n á sáré fún wọn 200. ọlọ́run ní gbọ́n tí ìgbà gbọ́n wọn bá wọn wà lórí àwọn gọ̀dẹ̀ ọlọ́run ní mọ́gàn. Alamu o lè fi wà burúkú yìí. kí ni ń kọ́. ayọ̀ tó ti jẹ sí ajá ayọ̀ agbélé barista ó ti rìn lọ iṣẹ́ nìkan ló máa ń pè mí àtayọ̀ pọ̀ ayọ̀ ti bàjẹ́ jù tó bá máa rí ìsìn olóògùn ló máa wà. tí ò jẹ lákòjọ ni ẹsẹ tó dùn ní o àtẹ tá a sọ báyìí ẹ wá kò sí ọkùnrin gbà tá a ṣe tó rò ẹ wá báàmì ẹ wá gbogbo àwọn wàrà dáadáa ẹ fílẹ̀ láti kéke. sórí bẹ́ẹ̀ táwọn sọ tẹ́lẹ̀ sọdún ìdókògbà ó kó ọ̀sẹ̀ kan ẹ̀ tẹ́fẹ́ sọdún là ń ṣe láti wáṣẹ́ tá à ń ṣe àwọn àjẹjà ń ṣe àwọn àlọ́dún kan là ń bọ̀. ẹ á lè fi sẹ́ẹ̀lì ẹ̀ sáré wá. tẹ́sí òkú ni irọ́ ewu la fi máa rówó mọ́tò tàbí wọn mo lè fẹ́ rówó mọ́tò táwọn fi wá. sórí kámọ́ fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. ọ̀rẹ́ mi fún un pa mi ó tiẹ̀ mójú ò mọ́ra ó tiẹ̀ fóúnjẹ lọ mi. ó yẹ kí n fún ẹ lóúnjẹ jẹ́ kí n sọ̀tọ̀ fún ọ lóòótọ́ kò sówó lọ́wọ́ mi lóòótọ́ ṣùgbọ́n mo ní gàá kékeré lé ọbẹ̀ ní òsì o kò sọ bẹ́ẹ̀ ṣúgà àtẹ̀pà wà o. kéèyàn ọmọ ọmọ gàá ilé ìfẹ́ wọn máa jẹ́ kọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ ìsìn lọ́nà àlàmọ́ ọmọ ọmọ gàá ilé kò. tí mo bá bí ọrùn papọ̀ tó bá jẹ́ bọ́dẹ̀dọ̀ láàjò oúnjẹ gidi. ṣèbí ẹlẹ́ẹ̀mọ́ ń gbádùn lẹ́kọ̀ọ́ yìí. tí ó lè mú gàrí ilé. bàbá sì ń gbọ́rọ̀ ìròyìn nílùú wa àmọ́ òrùgbé gbogbo ayé lè ń jẹ lẹ́kọ̀ọ́ sáyé orí fún náà tẹ́ ń jẹ lélẹ́yìí. bóbí èmi ẹ máa jẹun bí ẹni tí so pọ́lọ̀ náà máa jẹun bí ẹni tí ò lọ́lọ́ èmi ẹ jẹun bẹ́ẹ̀ o ẹ bá ń wọ́n jẹ gbogbo ọ̀nà ni. àná bí lóun ṣe báyìí ṣé máa lówó lọ́mọ àlọ́ kókó wá mú gàrí. mi ní kọ́bọ̀ lápò mi wá tí n bá rí 1000 lọ́wọ́ mo jí. dáadáa lè ṣe lẹ́kọ̀ọ́ bí àjọ mú gàrí. ó sàn kẹ́ padà lé o ó wà lówó kan lọ. mi ní lówó lọ́wọ́ làwọn. tó sì dọ̀ lójú. fóònù tó wà lọ́wọ́ mi gan mo ń san gbèsè lórí ẹ̀ lọ́wọ́. ọ̀rẹ́ mi ń bọ̀
márùn sí ẹni ó dà bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi gbà. Alamu ó ti rọ 2,000. Gbogbo ọ̀nà tó bá ń kíákíá bá ń wá iyán ṣé wọ́n máa ń tó ògùnfẹ́ gidi bá ń ra sí àtẹ̀ràn ìgbẹ́. Bèrè bá wọn lóògùnfẹ́ o. dúnà Alamu dúró. Kó o lè ràn ìgbẹ́ sí. Ṣé kíá ní sùúrù àná ó dàbọ̀ wọn yàpọ̀. Alamu dúró náà dúró ti lówó yìí. Ibo kan tiẹ̀ ń bẹ̀ ìbò lóòlù ló lọ. Alamu 5,000 tó wà lọ́wọ́ owó mi. Wà ló lọ ọmọ lọ ọ̀pọ̀ olówó lọ ni. 5,000 owó mi ni. Alamu ti 5,000. Ó tún ti bọ́ orí búkú dẹ́kọ̀. Ó ti bọ́ sí ìwé dẹ́kọ̀. Wà lóòrùn ó wà padà lé. Eléyìí ló máa padà lé. Bákọ́ mi. Olórí búkú ní àlọ́ tó ti gbé orí búkú wáyé tẹ́kọ̀. Ó ti gbé orí búkú wáyé tẹ́kọ̀. Àwọn orí ibú. Àwọn ní ọ̀pọ̀ bó ṣe wà. Alamu. Iná òfin jèrè lẹ́kọ̀ọ́. Ẹbí ó rí pé èkó ìdáná. Alamu ọ̀rẹ́ mi gbà síbẹ̀. Alamu rè. Ọwọ́ rẹ ti yí lé. Àbí? Alamu ti dé kó. Ó wá ṣiṣẹ́ ó wá farabalẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ti ṣiṣẹ́ ni. Alamu ó ṣiṣẹ́ gidi. Àti bẹ́ẹ̀ wá ṣẹ́ ó wá kù sí ẹ lọ́wọ́ o. Ọmọ à ń bọ́ ọmọ wá ṣẹ́ ni wọ́n bá ṣiṣẹ́ o. Alamu kù sí ẹ lọ́wọ́ ni o. Àmọ́ jẹ́ nsọ kankan tí ò yọ fún ọ. Ojú tẹ̀ mọ́ fi ń wò mí ìwà àti ọ̀rẹ́ mi. Ẹ má rò bóyá ojú mi dúdú pé n ò ríran. Mo sì lajú jù yín lọ torí èmi á máa wo fíìmù Èkó. Mo sì mọ̀ pé ẹni tó bá lè kó bí ọ̀bá ti gbọ́n kò ní gbọ́mọ́ tí èkú. Bẹ́ẹ̀ni. Ẹ wò ó sọ̀rọ̀ owó tẹ̀yìn ń gbà èmi ò lè gbà o. Èmi ẹ sáré oko tí ò dówó mọ̀ mo dówó mọ̀ o. Ẹ káàbọ̀. Ẹ dákun, ara nǹkan tẹ́mi máa ń sọ fún yín rè o. Ara nǹkan tí mo máa ń sọ fún yín rè. Ṣé níbi tí ọjọ́ yọdé yìí tó tún yẹ kẹ́ ẹ máa rojọ́ níyà yìí ni? Àbí kí n ti rí búlọ́ọ̀kù kẹ́ ẹ ti kó gbogbo ẹ̀ sílẹ̀? Ọ̀gá, ẹ má bínú. Alamu ọ̀gá rè kọ́gà. Alamu ní dédé. Àkùrọ̀ gbèbí ó máa tọ́jà ìfà ló ti tó. Àmọ́ ẹ dákun bò ni arákùnrin ṣe jẹ́ ṣé wọ́n fẹ́ ra búlọ́ọ̀kù ni àbí bò? Ọ̀gá mi o. Ọ̀gá ẹ má bínú. Ọ̀gá ṣé mọ̀ pé ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí ẹni iṣẹ́ tá à ń ṣe owó ti pọ̀ jù nípa àwọn kọ́ńpìnì wọn gbéṣẹ́ fún yín ní pé ká ṣiṣẹ́ rẹpẹtẹ ẹni tá a bá rán àwọn èèyàn tó sángun tó lè ṣiṣẹ́ ká pè wọ́n wọlé. Ọ̀gá Alamu rè ọ̀rẹ́ mi rè Alamu láti ìlú wa. Ọ̀gá Alamu iṣan wà lápá ẹ̀. Alamu tẹ́kọ̀ gàrí ẹ̀. Alamu ti tẹ̀síwájú. Ọ̀gá Alamu ti wá nù. Alamu kan ìlú wa kan ni. Ó ti ṣiṣẹ́ jù. Alamu ló kọ rẹ̀. Alamu ni o. Ọ̀dà bá ẹ̀yin ẹ wá máa gbọ́ lóòótọ́ èmi mo ní kẹ́ ẹ wáyé èèyàn nítorí iṣẹ́ wa ìpọ̀ mo sì sọ fún yín pé mo ẹ̀sẹ̀ gbaṣẹ́ supply kan tí ó sì pọ̀ bẹ́ẹ̀ ṣe wá mú wáyé ẹ dákun ṣé ẹ ti bá ń sọ iye tí mò ń fún yín àti gbogbo ohun tó so mọ́ iṣẹ́ tèmi ní àyín ṣé ẹ ti sọ gbogbo rẹ̀ fún. Àgbà tí ìṣó lórí ibùkún ọmọ gbogbo ẹ̀ láti Alamu bá ẹ dákun ẹ jẹ́ ń gàgé pọ̀tọ̀ fún rẹ̀. bẹ́ẹ̀ni. Ẹ sà ṣe rí ọ̀rọ̀ owó òǹdè mi ò lè fara mọ́ ó sì ya owó mọ́tò wí kò wá ní dá kí n wá bẹ̀ kí n padà bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ń gbọ́n ọwọ́ sówó tèmi. Èmi ò ní lè fi kún nǹkan kan ní tí mò ń san fáwọn tí wọ́n mú ọ wá èmi ò rò bẹ́ẹ̀ sórí wọn ò lè san nǹkan kan ju tí mò ń san fáwọn tó mú ọ wá lọ torí sọ láwọn eléyìí náà tó ń wò ọ̀wọ́n nìyẹn ni o tó mọ̀ ọ̀wọ́n nìyẹn tí má rọ́gùn lé tó bẹ́ẹ̀ jẹ́ pé mo ti ní àwọn èèyàn tí ọba ń ṣiṣẹ́ ni wọ́n ti lé wọn dànù. Ọ̀gá ṣé ìpẹ́ tó débi iṣẹ́ ni ṣé ìpẹ́ ìpẹ́ tó débi iṣẹ́ ẹ máa ń pẹ́ wọ́n máa ń pẹ́ ṣùgbọ́n sórí bí wọ́n ṣe wá sọ yìí torí ńgbà mo rí ìgẹ̀rẹ́ tó ṣe báyìí lóòótọ́ mo wò pé ó lè kó búlọ́ọ̀kù náà ibi 8 papọ̀ lẹ́ẹ̀kan náà. mò ń kó 10. òun kó 10 kí ó dà fún un tí mò ń fẹ́ nu sórí lẹ́yìn ìjọ tí ó wà gbàṣẹ́ mo wo mo ní ń yẹ gbọ́gá mi ṣiṣẹ́ o torí ìmúra rẹ̀ àfi bí ọmọ ìlú òyìnbó ń jọ́ tó wá. Ikú mi ti lọlẹ̀ ọ̀gá. Kíní kan ni wọ́n ṣe fún tiẹ̀ sórí tó o bá ti ṣiṣẹ́ yìí dáadáa tí mo sì rí bó ṣe san ogun sí tó ń kó búlọ́ọ̀kù dáadáa wọ́n gbọ́n wọ́ sí tiẹ̀. ẹsùn mo wà nǹkan ṣe ẹsùn mo dúpẹ́. bó bá ṣiṣẹ́ jù yín lọ kí n tèmi. Ọ̀gá ẹ má bínú. Èmi àti Fẹ́mi ìyá tí máa ń ṣe tipẹ́tipẹ́ ẹ wá ní ẹ̀ta mú wa tó bá iṣẹ́ jù wá lọ ẹ máa gbọ́n. ẹ fọ̀gá lẹ̀. Ọ̀gá lọ́rọ̀ kan ọ ti ní kálàmù bẹ̀rẹ̀ iṣẹ́ jẹ́ àbẹ̀rẹ̀ iṣẹ́ ẹ lọ́ máa kó. Orí níwọ̀n Alamu. Ẹ kọ́ bá ṣe tó búlọ́ọ̀kù kò gbọ́dọ̀ fọ́ o. Ìkànnú àwọn ibi iṣẹ́ mi tí mò ń sọ òlélẹ̀ sórí ilé tó ń wò yìí
eléyìí mo ṣẹ̀ṣẹ̀ sí ni ló kéré jù nínú gbogbo kìíní block industry tí mo ní o irú nǹkan block industry tó ń wo yìí mo fẹ́ ní tó 30 nínú ìlú yìí wo aṣọ ńlá kọ́ léèyàn ńlá o aṣọ ńlá kọ́ léèyàn ńlá. orí ọ̀tá ẹ̀bẹ̀ gbọ́rọ̀ sí tọ́sọ níbo ló ń lọ wàá rí ọ̀wọ̀ Alamu wàá. ọ̀gá wa ti sán lórí. àwọn ọmọ tó yẹ kó tọ́ sí irú wa. ọjà fún ẹ lórí ibú lọmọ yìí náà ni kò irú wa ń lẹ̀ ni. ó bẹ iṣẹ́ ní robo. wọ́n kọ́ ni mi jáde kọ́kọ́ ti jáde. fẹ́mi wo kọ́tọ́ mọ yẹn pọ́. ìlú jẹ́ sọ fún ọjọ́ mo pàdé ẹ̀ pé tó o bá ilé fara mọ́ mi mo rí i pé ìwọ náà bàjẹ́ o ṣùgbọ́n mi ò tún wá tún ọ ṣe ju bó ṣe wà lọ. owó ni owó wà owó wà. ọ̀gbẹ́ búlọ́ọ̀kù sọ ṣe pé fún ẹni. ayékáyé lọ̀gá ń jẹ ayékáyé ọ̀gá ọmọ tó ọ̀gá ẹ̀ ní kù yé. ẹ dákun ẹ jẹ́ amúra ṣiṣẹ́ ẹ jẹ́ amúra ṣiṣẹ́ ẹ jẹ́ amúra ṣiṣẹ́. wèrè dúró orí ọ̀tá ẹ̀ bàjẹ́ Alamu ṣe bọ́gà náà máa fọ́ ẹ má fọ búlọ́ọ̀kù o. kí ló dé á irú ẹrù orí búdù má lè rò sí. orí ẹ dà ṣé bó ló ní sàn ṣé bó ló ní sàn. wàá rú. Alamu wẹ́rẹ́ kò ní dẹ́ fún ọmọ ṣe fọ́ búlọ́ọ̀kù. àwọn pípín máa ti ń dọ̀gá wọn ń dèsè kẹ. Alamu olórí fún lọ́nà fún wẹ́rẹ́ olórí fún lọ́nà wọ́n ti sọ lórí fún yín òní ẹ̀rí. ẹ má fún yín ó ti dá báyìí ẹ má mọ dáná. ọ̀gá ẹ̀jẹ̀ tó. ṣé bí búlọ́ọ̀kù mi rẹ̀ fọ́ yìí. ọ̀gá ṣé bí búlọ́ọ̀kù mi rẹ̀ fọ́ yìí. ẹ ń fọ́ búlọ́ọ̀kù mi àbí. ọ̀gá ẹ̀jọ̀ Alamu nìyẹn. ìwọ fọ́ búlọ́ọ̀kù mi àbí bẹ́ẹ̀ kọ́. ẹ dákun ẹ má bínú ṣé rí ọ̀gá ó yẹ kẹ́ ẹ fúra ọ̀gá ṣé ẹ mọ̀ pé ńgbà tí wọ́n mú mi dé kí ẹ sọ pé ẹ bá fowó mi ìgbà ni wọ́n ti ń sọ tẹ̀mí olórí ibú sí ni ní ìfẹ́ kékeré yóò jábọ́ ayé òní já olórí burúkú ní Alamu ọ̀gá ẹ̀jọ̀ tó lọlẹ̀ má bínú ọ̀gá ṣe rántí pé Alamu ló náà òun ní gẹ̀ òun ní sọfẹ́ mi ń gẹ̀. ìgbà tẹ sọ pé máa fẹ́ kó kún owó rẹ̀ àgbà ló ti ń lu ó ti dá báyìí sórí kinní kan ni mo rò sórí ńgbà tí mo kinní burúkú ìdé tí mo wo súra rẹ̀ látòkèdélẹ̀ ń ọ̀rá wo owó lára rẹ̀ tó ti yẹ mọ̀ pé kinní burúkú yìí kì í ṣèyàn wọn ò fowó tọ́ ni ò ní ìran ni ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ burúkú yìí ká dáa fún ọ fún búlọ́ọ̀kù tó fọ́hùn ká dáa fún ọ wọ́n kọjá wo lo ṣubú lulẹ̀ kó o sì kú dànù ṣé ọ̀dà ju búlọ́ọ̀kù tó fọ́ yìí lọ. ibi ẹ bá dé o ọ̀gá ibi ẹ bá dé o ẹ fẹ́ sọ mi mọ̀ tẹ́ ẹ jáde láyé. eyín mi ọ̀nà yìí ní jẹ́ pẹ́ láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá ná. èmi nínú iléeṣẹ́ mi. ẹ̀dá àpótá ló da yín náà sọ́nà ló da yín tẹ̀mí wà bí ẹ wo bí ẹ má wà bí ẹranko wájú mi wọ́n burú wọn ṣèyàn rẹ o. wọ́n náà yìí ló ká o. eyín mi tí wọ́n bá bí ọ̀dà wọ́mi tí wọ́n bá bí ọ̀dà òní lọ́mọ pé ìlú òkèlè mi náà ti wá kí ní ìwádìí ẹ̀ tẹ́lẹ̀ bí mo ṣe wù lọ́ọ̀rẹ́ mú ọ̀sán lọ́ọ̀rẹ́ mú ọ̀sán lọ́kọ̀ kúrò mi lẹ́sẹ̀ nínú lẹ́sẹ̀ mi fún mi náà sórí ibú mi nílé lẹ́sẹ̀ mi olórí ibú ni olórí ibú ni olórí ibú ni sórí ń kò ti dé Alamu fún tó ṣe ọ̀dàmù ọ̀rìwò bí èmi tí bàbá yìí ẹ bẹ jáde já lọ èmi mo sọ bẹ́ẹ̀ kò lè dà fún ọ. jẹ́ kó kà ṣàánú wa jẹ́ kó kà ṣàánú wa. n ò bínú kílẹ̀ ń bẹ̀ fún. ṣèbá ṣẹṣẹ rí kílẹ̀ ní ìṣe burúkú lálà. ẹ ti wá mọ̀ báyìí. ọ̀gá rántí pé ọ̀gá oore la ṣe fálàmù. bẹ́ẹ̀ni bàbá mọ̀ pé wọ́n á fọ́ búlọ́ọ̀kù ọ̀gá ẹ má bínú mi mọ̀ pé kò lágbára gbọ́kọ̀ ẹ má gbọ́ sẹ́ni ń gbẹ̀ mú dé tí wọ́n mọ bí ẹ ti mú wá ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń yé mi ní ìsinmi èyí ò ní pé ẹ ti rèé gbìmọ̀ pọ̀ pé ẹ fẹ́ run ogún mi ẹ fẹ́ run ogún tèmi. ọ̀gá yín lè sọ pé ẹ máa fowó kówó ẹ ẹnu oníṣan ẹnu lè lágbára. ìyẹn ló wá jẹ ẹ máa fọ́ búlọ́ọ̀kù ẹnu oníṣan àwọn ọmọ pé kò níṣan. ẹ máa tẹ wá gbọ́ ó yẹ ṣe kẹsọ́gà àwọn agbọ́ níṣan. ẹ máa gbọ́ iṣan ló fọ́ búlọ́ọ̀kù iṣan ni. ẹ máa gbọ́ ṣẹ́gbọ́ ṣẹ́rí bó ṣe lọ alọ́ lámilámi là rí. bẹ́ẹ̀ ni ọ̀gá. ìjọba tún tó bẹ tẹsẹ̀ wọ́n ẹ ṣe kí ni. àwọn àgọ́ ọ̀fẹ́ mọ́ máa lọ. lọ́bọ̀ ẹjọ́ ń lọ ni. oṣù kàmídà. ẹjọ́ ń lọ ni. so bí mo ṣe ń wò yín ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá. ẹ rèé kó ẹrù yín ẹ̀yin náà fi lè sẹ́mi lẹ́wọ̀n ń wọ̀ fọmọṣẹ́ mọ́. wọ́n ní àyè ẹgbọ́n lè sẹ́mi. ẹ dìde. ọ̀gá kọ́ ló ń sọ̀rọ̀. ẹ dìde. ọ̀gá kọ́ ló ń sọ̀rọ̀. ẹ dìde. ọ̀gá wa àwa ni. Alamu ó fi tiẹ̀ kó bá wa Alamu rẹ̀ mo dẹ̀ ṣe. èmi ò gbàrú yín ṣiṣẹ́ ń wọ̀ gbà yín mọ́sẹ̀ wọ́n ní wọ̀ gbà yín olórí ibú wọ́n mú búlọ́ọ̀kù mi wọ́n fọ gbogbo búlọ́ọ̀kù tán tí wọ́n bá ń fọ́ búlọ́ọ̀kù báyìí láti jọ ẹ dákun búlọ́ọ̀kù mélòó ni ó kù. fẹ́mi ọlọ Alamu lè kú kéèyàn yẹn o Alamu ilé ń bí mi. Alamu
ẹ sì mọ̀ mí o. mo bẹ̀rù ẹ sì mọ̀ mí dáadáa. mo bẹ̀rù ẹ alámọ̀ bẹ̀rẹ̀ bòye oore mo ṣe o oore la ṣe. ṣe rí olórí ibú yín ọ̀rọ̀ yín kàn tiẹ̀ máa ń yà mí lẹ́nu. wọ́n bú bàbá yín wọ́n bú ìyá yín lọ́jọ́ kú yín ò tí ì pè. kò yẹ ká mọ̀ pé wọ́n ṣe ń bú wa ṣe ń bú ìyá wa tí wọ́n rán wa lé gbogbo wa ni wọ́n jọ kó pọ̀ orí tí yín wá burú rẹ̀ pé ọ̀rọ̀ yẹn dùn yìí torí tí yín èwú bí gàrí ni tó adúná kí ni ìjà tẹ́ bá mi jà náà ẹ ní sẹ́yìn lọ́pọ̀lọ́ kankan. jẹ́kí sọ kankan fún ẹ ibi abá ti mẹ́nu lọ sẹ́nu àti mọ́wọ́ lọ sẹ́nu wọn kì í bá bẹ̀ jẹ́ ó ti bá bẹ̀ jẹ́ tí ẹ báyìí. ẹni mi lọ sí ilé ògo báyìí. ó mèsì ọ̀rọ̀ wèrè yìí ò gbọ́n kan tó kọ́kọ́ sọ òun lè kó fi dá lóhùn padà Alamu ó máa bẹ̀ wá kó tó wá sẹ́kọ̀ọ́ wá kí ni. ìwọ wá kó yẹ pẹ̀lú máa ṣépè fọ́gà ọ̀gá náà wá lẹ́nu ọ̀gá tí ò lóògùn Alamu wá lọ́sọ̀ ó fẹ́ pọ̀ ọ̀gá jẹ́ wèrè ní ẹ̀ náà mí ìkànnì fọ́ọ̀kọ̀ ẹ̀ ni. ó lè pa ọ̀gá yín o. ẹ má pa ibi mo kò sí ẹ tó sì lóògùn ni. ẹlọ́kùn èkó tẹ́ mú wá sílùú èbó lẹ́ mú mi lọ ni. àbẹ́ gbọ́ pé mi kì í wo fíìmù èkó nù mọ́ nígbà mo wà lù wá mo máa ń wo èkó dáadáa nu tẹ́lifù sì mi èkó mo bẹ̀ kó kódà gbogbo ẹgbẹ́ ṣe pariwo pé pẹ̀lẹ́ ẹgbẹ́ pé ebi ń kọ́ náà làwa yìí kí ni kọ́kọ́ sẹ́wọ́n á rí ẹ̀yin ìyàbú kú ti ń jẹ yín ju tàwa tàwa ló kọ́ gẹ́ lọ mo lọ ní bútẹ́ ń gbá kí. Alamu lẹ́nu ẹ. bẹ́ẹ̀ mo sọ fún yín. Alamu wọ́n tó bẹ̀bẹ̀ Fẹ́mi. báwo la so o de ta ṣe ní ìsìn Alamu. ó ti di bí máa lọ ó ti di bí. Alamu iná ga yín mo mọ̀ sọ̀rọ̀. ẹjọ́ kan ọdẹ pàtẹ́jẹ́ ẹjọ́ kan mi ò gbọ́ rí. kí l'Alamu tún wò ó Alamu mọ́tò ló ń lọ àtọ́kadà. ṣé wọ́n máa ń pínwó lọ́ọ̀kan ní àbíbò ẹ̀yin ò rí fáwọn tí ń gbowó bá a ṣe ń bọ̀ láti ẹ̀kan mò ń ti ń wọ̀ ọ̀kan èèyàn bíi mẹ́ta ló ti gbowó lọ́ọ̀kan. ṣé wọ́n máa ń fún yàn lówó mẹ́rin. bẹ́ẹ̀ ni ṣe Alamu ní sùúrù sọ pé mo sọ fún ẹ ńgbà tó dé mo ní Èkó ló ń pe bí. àbí. ṣé wàá nìkan tó ń ṣe lẹ́kọ̀ọ́ ó yàtọ̀ sí tabule tó ti wá sórí ibi torí yẹn dọ́gbọ́n ògùn owó nǹkan tó kọ POS sórí PS tó kọ yẹn ẹni tó bá open bank wọ́n máa fún ní ATM bẹ́ẹ̀ ni. ṣé wàá rí ATM yẹn òun ló máa mú lọ síbẹ̀ á ti bọnú machine á fi fún ẹni iye tó bá fẹ́ gbà. ẹlòmíràn tó ti gbowó. ẹnà á. ẹ dà ní nígbà tó fẹ́ pé tí. kó lè yẹ dáadáa jẹ́ fi hùn ẹ́. àbí. mi ò mú ATM mi dání ṣùgbọ́n voters card mi mú sórí voters card ó dàbí ATM bó ṣe rí ni. jẹ́ kí n sàrẹ̀ fún ẹ dáadáa. bí ATM náà fi máa ń gbowó ilé àwọn fi ń dìbò ni kò ti gbọ́ jẹ́ ká láyé owó yé dáadáa o. wọ́n gbowó ìtàn o. gbowó kí ló ń gbà tán. ọ lè gbà tán voters card. ẹ wo ẹ lọ mi fún pọ o ṣèfẹ sàṣọ pé jọ tí wọ́n fi ń gbowó ẹ wo ẹjẹ àlọ ṣèfẹ kálá sí gbowó ẹjẹ àlọ sí wa. ẹjẹ àtẹlé oní àlọ. ọmọ àlọ ẹ sọ àlọ. ẹ bẹ gbó ATM yìí kọ́. àdúpà ìdá kò pa iye yín dà. báńkì tuntun lélẹ́yìí o. bẹ́ẹ̀ ni torí ìran afẹ́fẹ́ kan ò ní bọ́jọ́ wíjọ́. ẹ bẹ́ẹ̀ fọ gbogbo ṣe àrẹwà pọ̀ ẹ dákun èló lè fẹ́ gbà. èló ló wà ní ọwọ́ yín. tó wà lọ́wọ́ mi. $45,000 ni. ẹ bá ń kó. ATM wa. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? owó tó wà ń bí wà dà owó tó fi ń tajà dà owó ọjà dà. Ọ̀gá ibi báyìí la kówó sí èyí tí wá ṣe táàrí owó mọ́. owó dàdà. àbí àwọn tó lọ sí ẹ ti kówó fún wọn ni wọ́n fi voters card gbowó lọ́wọ́ yín àbí bí ti bá wọ ọ̀gá. voters card. gbowó lọ́wọ́ mi. wọ́n rí lé wọn lọ. wọ́n rí. olè. mi máa rí wọn kẹ ọ̀gá báwo ló ṣe máa fi voters card gbowó lọ́wọ́ tẹ̀yìn náà. ọ̀gá. dákun ṣebí ọmọ sẹ́mi ni wọ́n bí èmi ò bá ti àárín wọn kí ló ṣẹlẹ̀ tí wọn ò fi rí. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kó fún wọn ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kó owó lé wọn lọ́wọ́ ẹ̀sìn wá dá mi lẹ́bi. ayé mi ọlẹ́.
mo ní àbáfọ́jú àbáfọ́jú lọ́mọdé tí mo ní. Ẹgbẹ́ mi ọ̀lẹ́. Bẹ́ẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ ni ọlọ́sìn. Ẹ wọ ẹ̀yin ẹ dákun ṣé mọ̀ pé báyé bá tojú àgbà bàjẹ́ àwọn àgbà abẹ ni ò mọ̀ wá wò bàbá sì ṣọdún lọ́dún yìí kò ń ṣe ohun tó bójú mu rárá. kì í ṣe tó bójú mu. ẹja awọ́wọ́rọ̀ kan fi ṣàdá o bá ti ṣọdún lọ́dún yìí ẹja wà nǹkan ṣe sí. ó tiẹ̀ di dandan ká wà nǹkan kan ṣe sí a gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kan ká fi ṣàdá bí ọmọ pọ́dún ìdàn yìí tá à ń ṣe yìí bẹ́ẹ̀ bá ṣe lọ́dún kan gbogbo òṣàlù ìpátá ni obìnrin ẹ mọ́ gbàgbé pé gbàdàn yìí gangan lágbèdéwájú gbogbo òṣà kọ̀ọ̀kan tá a fi ṣèṣúrè ẹ dákun bàbá wa rí ṣé ló ti dàrú. gbogbo ẹ̀ ló yé mi ṣé àlejò ó lè wọ inú ìlú kó máa wá lọ tọ́ka sí sàárè bàbá afọ́jú pé afọ́jú lẹni tó sùn síbí àbí báwo làlejò ṣe fẹ́ mọ adìyẹ funfun nínú ìsasùn kò lè ṣeéṣe bí ò bá lọ́wọ́ kan onílé nínú àlejò ò lè dá adìyẹ funfun mọ̀ nínú ìsasùn èmi mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ Àlàmú ló ti wá. kí ni ìdánilójú wípé Àlàmú ló gbé gbá tá à ń wí. bó ni ìyálóde ti ń sọ̀rọ̀ báyìí ó sì ń sọ̀rọ̀ bí ọmọ bí ìmọ̀ jèsì ẹ dákun inú ibi tí wọ́n ń gbé igbá sí ẹ dákun ta ló tó débẹ̀ bí òṣàbọ̀ rẹ̀ lẹ́yìn àbọ̀ rẹ̀ ẹ ti mọ̀ pọ́ ọmọ rẹ̀ náà ló lè débẹ̀ ni gbogbo ìgbà tá a bá sì fẹ́ sọdún ìlú la máa ń lọ ọbẹ̀ lọ gbé àwa débẹ̀ ń fi hàn àbámọ́ táwa ló wá gbé. Àlàmú wá gbé igbá tá a sì mọ̀ wípé gbogbo àwa wo nìkan la mọ̀ bí tí igbá yìí wà nínú ìyẹ̀wò abọ́ rẹ̀ ọmọ rẹ̀ náà tó sì ń léfùrù kọ̀kọ̀ tó ń léfùrù kọ̀kọ̀ ló gbé gbá àjẹké lánàá ọmọ kú lẹ́nu ta ni ò mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ Àlàmú ló gbé gbá ọwọ́ ẹ̀ nígbà wà àmọ́ èmi mọ̀ o gúdúgúdúgúdú mi ò fìgbà kan tó rálẹ̀ o gbogbo ọ̀nà gbogbo ipá mi ni mo máa sà tí màá sì rí i wípé mo gba ìgbà padà lọ́wọ́ Àlàmú. kí lẹ ṣe sí o. ẹ wo kí gbogbo wa lọ sọ ṣòkòtò ni o torí pé ọ̀run yabọ̀ lórí ọ̀rọ̀ yìí o. ẹ mọ kan tẹ̀mí kò láṣẹ ẹ fi dá mi wọn bá mi kan ṣe rí á dàbí ogun báwọn bàbá wa ti ṣe oníkàlẹ̀ kókó kíkó mọ́ níbi tá a fi há padà. ẹ wò ẹ fún mi lówó ẹ dá mi lóhùn mi láìkí gbogbo yẹn jọ kí la ti jẹ. àyẹ̀wò ní kílẹ̀ tí jẹ ti jẹ. wá èwo ni máa jọ má kí fún mi kí ló ṣẹlẹ̀. oníṣẹ́ kí ni wo ni adáǹtà má dání ẹ̀ mú kí ni kò ń ṣe pé bóyá máa ní kọ́bọ̀ kan lápò èmi ò láìkí ẹ̀. tó mọ́ dá mi lóhùn jàre. jọ kí lára tó ń ta yóò jẹ sára ta wọ́n máa ní sùúrù o. ẹ wọ ẹ dá mi lóhùn kẹjẹ táìmù tí lọ jàre. ẹ wọ ẹ dá mi lóhùn mò ń lọ jàre. Fẹ́mi. èwo ni gan. ṣé màmá bóbi ní pa kí ló ṣe ẹ. ológun kúlélẹ̀ náà. ìyá alágbó àṣọlóòrùn ẹ̀yà àti fẹ́mílì ti mọ́ra rí tẹ́lẹ̀ ṣé wàá rọ́wọ́ tẹ̀ fún àmì láìkí ẹ̀mí sùúrù èló lówó yín. mọ ọtí àti ó jẹ. àtẹrun àti ẹran gbogbo ẹ̀jẹ̀ èlò. 4,700. 4,700. sọtán owó ẹ̀wọ̀ 5,000. ẹ̀rọ sáré ìbá mi sọ. ajá ẹdín ní lọ́wọ́ bá jẹ́ lóṣù. ìyá ẹgbàá ẹ̀ka owó sí. sọ́tàn ọbẹ̀ kan 5,000 bí tọ́ ka 5,000 tó bá fẹ́ káwọ́ mílíọ̀nù kọ́ wà lọ bomi gàngàn. àmì lónìí ẹ̀ 5,000 mo kó fún ẹ máa gba change wa ìwọ náà fi mú kó. ẹ ṣé bàbá ọkọ ẹ ṣé o ẹ gbọ́dọ̀ pè mí mọ́. ọgbọ́jà tí ọwọ́ 10,000 tó ń gbé kí ó ti fẹ́ rìn kú ó gbẹ́sẹ̀ jíjẹ́ tán wọ́n yẹn ṣẹ̀. ọ̀gbẹ́ni Fẹ́mi o ní problem gan. òun bá obìnrin alágbo òun bá pariwo ṣé wàá tẹ̀rí yẹn ọkàn mi o. Àlàmú mo fẹ́ kí nǹkan kan yé ẹ o Fẹ́mi àjọ máa fa èṣù 5,000 tí mo fún alágbo yẹn
fi Ọlọ́run ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ní màá ti gbà. Màá dá 5,000 naira yẹn padà fún mi. Tó o bá fẹ́ èṣù. Ṣé 5,000 sì padà sápò tèmi bí? Àlàmú kí ló sọ? Ẹ máa ta yín. Ní sùúrù 5,000 tó mo fẹ́ lágbè yìí. Ó ti ṣe kí ni? Kódà gbogbo owó tó ti pa látàárọ̀. Mo kú o. Àlàmú rè. Mo kú o. Number 1. Mo gbé fún ẹ. O ṣá bàbá. O ta lúwa. Olúwa, madam, good afternoon. Oh yeah, I wan buy vegetable. Give me 1 bottle and onions 2. Thank you. I don't tire. Make it how much? No, 1,300. 1,300. Oh, I be 1,200, madam. Oh, sure, madam. Láti ẹ̀gbọ́n owó síbá wọ́n di owó bí arúgbó ni. Àbí ẹgbàá mi àbí ń bo mo fowó sí. My money, I no see my money. My God, miss like 6,000 something. Àbí fọgá tó rẹrun síbẹ̀ ni mo wá sanwó nù sẹ́gbàá. Yé wọ́n ti tẹ̀rù gbẹ̀rù mi o. Yé. Owó tó máa wà bí màá tó bí 10,000 something. Orí mi ò ta ló kọ́ mi lọ́wọ́. Ẹ tiẹ̀ dúró ẹ ní sùúrù. Nǹkan kan wà tí mo kàn tiẹ̀ máa ń rò bóyá èèyàn kì í ronú débẹ̀. Nǹkan tẹ́mi fojú inú wo yàtọ̀ sáwọn ìgbésí ayé tẹ̀ ń lò lẹ́kọ̀ọ́ yìí o. Ṣé bí wọ́n sọ pé Èkó yìí ayé pín síbẹ̀ ni? Ayé Èkó náà rèé. A fi ìgbálẹ̀ a ní ẹ máa fi mú àwọn ẹran kéékèèké tó jẹ́ pé ẹran ìgbẹ́ náà sì ń jẹ lábúlé wa tí gbogbo yín mọ̀. Àwọn ìjà ayékáyé lábúlé wa. Ayé ikú abiyẹ sáyé ilé Èkó tó ju bẹ́ẹ̀ lánàá. Ẹ wo ara tèmi ò fẹ́ gbà mọ́ o ẹ gbé mi wọnú ayé Èkó gangan. Ẹ já mo bí tá à ń lọ. Ẹ ní ìsìn ṣé ṣòkòtò àtẹ̀wùtẹ́ kó fún mi tẹ́ ní mọ̀ wọ́ tí wọ́n ní ìmọ̀ wọ̀ kiri ni. Ó ti sú èmi o ẹ já ronú sọ̀rọ̀ wa o. Kí ló dé? Àlàmú ọ̀rọ̀ ló sọ ó lè rí sọ tòótọ́. Nígbà tí ọ̀gá wa bàbá wèrè Prince à ṣiṣẹ́ àrò búlọ́ọ̀kù kó tó dé látòkò látàbúlé wa kó tó wá sèkó. Nígbà tó dé kò àtúnjọ ń ṣiṣẹ́ ó gbé ọmọ onígẹ̀gbàǹgbà onídìí pupa àwa wá ń ro búlọ́ọ̀kù ó mọtí. Bó tẹ̀ pé mi náà mo gbé búlọ́ọ̀kù kan sí búlọ́ọ̀kù ẹ̀ nígbà tí wọn náà ṣe sàásùn sẹ̀ igẹ̀ wà bọ̀ mo gbà fún ọ̀gá mi ọ̀rọ̀ ni o tó fọ́ ó lè wà dànù. Nígbà tá à ń lọ Àlàmú number 1 kò ní bàjẹ́ ọ̀gá mi. Àlàmú o photos card ó di ATM ó dẹ̀ fi gbowó 45,000 ọlẹ́ là ń jẹ báyìí. Òun ni à ń jẹ àmú à ń ṣe fàájì. Àlàmú bó ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan orí mi wá lọ ó kọ̀ padà ní báyìí ó kọ̀ papọ̀ ni. Kí ló papọ̀ fún? Òun ni pé PS yẹn pọ̀ ládùúgbò mi rẹpẹtẹ. Jésù mi o Àlàmú ọ̀gá mi number 1 Àlàmú ṣènìyàn. Bẹ́ẹ̀ ni nígbà tí o lè fi photos card fi gba owó kí la wá ń dúró ṣe. Inú ò ṣe báyìí wo bí Yorùbá níta bá ń ta máa ń tọ ni o torí tá a bá tọ máa dẹrun léde tí wọ́n bá lọ tán torí kò kì í bẹ́ẹ̀ bínú tó bá bínú tó lọ tán àwa náà máa padà máa wá kiri o. Kò wá yé wọ ni pé eégún ńlá ni mi ti yọ náà lẹ́nu sọjà tí ń bàgbà lẹ́rù. Number 1 bàbá o. Kò sẹ́ni tí ó béèrè ọ̀rọ̀ àná lọ́wọ́ òkú tó ti kú. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tí ó mú yín sí tẹ́ ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n rí mọ́ o ti gbọ́. Àwọn ní PS yẹn kádùúgbò mi rẹpẹtẹ. Ìwọ tó lè fi photos card gba 45,000 fẹ́mi jáda ẹ. Gbogbo wọn pátápátá Àlàmú la máa débẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan. Sí aburú tí wọ́n bá ti mú èmi débẹ̀ àti gbowó jáde èsì sòrò. Kò sí wàhálà ẹ wo bí mo ti ẹlẹ́kan ìdùnnú mímí òkè ọ̀rọ̀ mi tẹ́yìn bá ti rí ìgbà ìyá bàbá yẹn àbí kí láyé ti bá kí máa náwó tèmi. ẹni Monday oṣù wa rí báyìí oṣù wa dọ́ọ̀lù báyìí lẹ́nu Monday kò tiẹ̀ sáájé rárá ṣe bọ́jà ajé lọ́n oṣù wa dọ́ọ̀lù báyìí ọ̀gá o. ọmọ ológun tó fi dúró ògùn wọ́n ti kọ́ lẹ́yìn
gbà sá. Èló ni owó tó wà lọ́wọ́ ẹ̀? Kò sí ìdẹ́fẹ́ gbà tí ò sí ní ẹ̀sà 10,000 20,000 30,000 kò sí ìdẹ́fẹ́ gbà tí mo ní. Tó dán lójú. Bẹ́ẹ̀ ni sá. Kò sí àmọ́ ní àwọn ọ̀gá mi sì kó káṣí fún mi kan lónìí. Ẹ̀hún ò tí kò lẹ̀ ẹ mú ATM wá sá. Ó bàjẹ́ gan-an. Ọlọ́run. Ó mọ̀ gọ́. Ọlọ́run. Ọ̀ ń béèrè ATM lọ́wọ́ tèmi. Sá ATM lọ́ fi ń withdraw bí báyìí sá. Ó dìrí òpè. ATM fi transfer sá. Ìran afẹ́fẹ́ kan ìbọ́jọ́ wíjọ́. Bẹ́ẹ̀ni. Àdúgbò ẹ̀dá kó pa ìrajà. Wàá sọ mi. Ẹnìkan èébó òkú jiyàn. Bó ti bẹ lọ́wọ́ ìkókó fún mi. Pákó ọwọ́ rẹ̀. Gbogbo ni kò ẹ má wọrí àṣẹ tó bá jẹ́ tó kéré gan-an nìkan tó lọ́wọ́ fi ràn wá. Àwọn onílà. Ó ti tán bẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti tán sá. Ó ti tán. Ó ti tán. Ẹ lè padà wá nílò ìrẹ̀ ọ̀gá mi wà ti wà láti fún ara. Ó pọ̀. Ọmọ ìyá mi. Ṣé o láìkí ẹ ọmọ ìyá mi? Ẹ Mọ́sù, fún ọ ní fóònù ọwọ́ ẹ̀. Ní kò fún mi. Ilé náà máa pé tára ti rìn. Kò lè dáàmú. Àwọn máa retí ìrọ̀lẹ́ ọwọ́ rí. Ó lè problem sí ẹ. Kí ló ṣẹlẹ̀ ẹ́sì sí náà? Àwọn ẹ̀gbọ́n tó jókòó yín báyìí dà. Fóònù mi dà. Mo dáhùn. Àwọn ẹ̀gbọ́n yìí ti bà tèmi jẹ́. Ibo lọmọ yìí wà? Olúwa bígì. Ara tá máa ń sọ nìyẹn. Ó fi ṣọ́ọ̀bù lẹ́ǹsì, àwọn ibi tó gbà lọ. Ohun tí ọmọ kejì tí mo fi sí second shop tó ṣe nìyẹn. Tó fi gba 7,000. Kí ló ṣẹlẹ̀? Èwo ló ṣẹlẹ̀? Ọ̀gá tó ń bá mi. Tí ẹ bá ẹ kí ló ṣẹlẹ̀? Ọ̀gá ọ̀pọ̀ ló wà. Ó kọ́ lọ pé tí ẹ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló bá ẹ fún? Wọ́n ti gbowó lọ. Wọ́n gbowó mi lọ. Wọ́n gbowó mi lọ. Bàbá tẹ̀. Ọ̀gá ti gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀gá ti gbà fóònù mi. Ó ti gbà fóònù mi. Ó yá bá fẹ́. Bá fẹ́. Ọ́físà, ẹ bá sọ pé kí n ṣe sùúrù báwo? Ṣé bẹ́ẹ̀ yín ọlọ́pàá, ọ̀rẹ́ aráàlú, òun lẹ pera yín fún wa. Kí ló dé tẹ̀ ṣe jẹ́ ọ̀tá àwa tá à ń ṣe POS? Ó ti jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti mú complain àwọn tó ń wá gbowó lọ́wọ́ wa tí wọ́n dẹ̀ máa kó lọ tá à ní rí wọn. Ó ti dẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti mú complain wọn wá báyìí tẹ́ rí kankan ṣe sí ẹ̀dẹ̀ ní kí n ṣe sùúrù. Question kọ́ wà tó fẹ́ bí ìlọ́wọ́ yìí, inú mi máa dùn tẹ́wá lè tẹ̀wá lóhùn. Ok. Àwọn olówó àwọn tẹ́sán ẹ̀ ṣọ́kùnrin ni wọ́n ní àbòbí tí wọ́n ga ní àbọ̀kú àti pé báwo ló ṣe máa ń ṣẹlẹ̀ gangan ẹ ṣàlàyé ẹ̀fẹ́ wọn àti. Ṣáàmù kí mi ṣe máa ṣàlàyé fún yín, màá tún ṣàlàyé. Bí ọkùnrin ni wọ́n, ọkàn máa wá ni, wọ́n á dẹ̀ gba owó, tó máa ti gbowó lọ́wọ́ àwọn ọmọ, wọ́n á dẹ̀ disappear, wọn ò ní rí wọn mọ́. Wọ́n máa disappear. Wọ́n á dẹ̀ disappear, wọn ò ní rí wọn mọ́. Àti gbọ́ ọgbọ̀n kọ́tẹ́ sọ. Àwa ló dùn ẹ̀yin kọ́lẹ̀ ní àkọ́kọ́ tó wà fún wa ní information báyìí. Ṣùgbọ́n àwa fi lọ́kàn balẹ̀ yìí pé a máa múṣẹ́. Ó ti ẹ̀ dá. Mo ti rí i pé ẹni tó dúró yìí, ó dà pé ọ̀gá yín ni. Mọ́mì, ó ti ń lọ bí ẹ̀kẹrin tí mo ti wá complain yìí báyìí. Nípa àwọn kan wá gbowó lọ́wọ́ wa. A dẹ̀ ní rí wọn. Wọ́n kàn wá bá wọn mọ. Wọ́n á ní káwọn ọmọ kó gbogbo owó tán ti pa. Kọ́ kó wá fáwọn. Tọ́ba dẹ̀ ti kó fún wọn. Wọ́n dẹ̀ máa gbà. Wọ́n dẹ̀ máa disappear. A dẹ̀ ní rí wọn mọ́. Ó ti ń lọ bí ẹlẹ́ẹ̀kẹrin tí mo ti wá complain báyìí. Àwọn ọmọ yìí wọn dẹ̀ rí nǹkan kan ṣe sí. Inú mi ti ẹ̀dùn tí mo bá yín bí báyìí lónìí. Wọ́n ti gbé kéèsì wá síbí báyìí tẹ́lẹ̀ o, àwọn community rẹ̀ pọ̀ jù. So àwọn ìrẹ́pọ̀ ọdún náà ti dé bí báyìí. Wọ́n ti wá síbí. Àwa tí kájọlá làwa ti wá o, even chairman wa lélẹ̀, èmi jẹ́ ní secretary. Kí ni ìdí ó ti ń lọ ju bá ṣe lérò lọ, ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí. Owó lóòn ni mo fi ń ṣiṣẹ́, wọ́n ti gba gbogbo ẹ̀ tán. Ẹ jọ̀ọ́ ẹ má ẹ̀kọ́ dà mí padà sábúlé wa. Ẹ wò ó sà, fún pé bẹ́ẹ̀ ṣe wá yìí, a máa make sure pé a wá nǹkan ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. A máa see into this situation, ó ti pọ̀ jù. Kó má di pé àwọn náà máa padà wá gbàlú mọ́ wa lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ṣe sọ yìí nísìn, a máa make sure pé a take a matter ẹ̀ up.
ṣe má wọ iṣẹ́ tí. ṣé owó olóhùn òfin ṣiṣẹ́ wọn ti gba gbogbo ẹ̀ tán ẹjọ́ torí Ọlọ́run. wo gbé fáìlì yẹn kéèsì gbé wá sí ọ́fíìsì a máa tẹ̀kẹ́ ọ́fíìsì. ó dà ẹ ṣe mà. ẹ ṣe ní sùúrù náà gbogbo nǹkan kọ́ láriwo máa ń. ẹ ní sùúrù wò lẹ́ ń pariwo ẹ ní sùúrù sùúrù gbà wò la fẹ́ ní sùúrù dà. ẹ ṣe ní sùúrù. kò tiẹ̀ yé mi gan kí ni sùúrù fẹ́ ṣe gangan náà torí kò tiẹ̀ yé mi ẹ jọ torí ọdọ ẹ bá wà nǹkan ṣe sí torí báyìí wà yìí ara ń kan everybody ló máa. ẹ jókòó. ẹ já jókòó wọn ni á jókòó. ṣé rí gbogbo nǹkan kọ́ láriwo máa ń ṣe gbogbo nǹkan kọ́ láriwo máa ń ṣe ní dáadáa ṣe béèyàn ní focus tí ò sọ̀rọ̀ látàárọ̀ yìí. Which one be say èèyàn ní focus? Which one be say èèyàn ní focus? Ara ń kan mi. All the money wey I collect for mastery version wey I dey use do my POS business, all these people don collect am. As e dey like this sef, I see gun, I fit kpan everybody. kí leléyìí sọ náà. Na who this one dey follow talk? ṣọ́rọ̀ ilé ìlú yẹ kẹ́ máa dá sí ni ọlọ́tí ń sọ̀rọ̀ ẹ sọ pé yàn ń sọ̀rọ̀ ẹ wo ọ̀gá kọ́tẹ́ máa bá a ṣe ni kẹ́ ẹ sọ. Who be your mate? gbogbo iṣẹ́ rí adìẹ mi làágùn ìyá rẹ̀ ni ò jẹ́ ká mọ̀ gbogbo ẹ̀ là ń rìn sí. ẹ jọ̀ọ́ o mo fẹ́ béèrè ìwé kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ṣé àwọn tó wá ń gba owó lọ́wọ́ wa yìí ṣé àjọ̀nú ni wọ́n ní àbẹ́yàn. wọn kú kí n ṣe àjọ̀nú. kọ́sí kó tó máa gbowó lọ́wọ́ wa lẹ́yìn ìgbà tó bá ti lọ tán nìyẹn wa tó máa ń ṣí ìgbà míì gan tó máa mú kí ló máa pe kí nìyẹn káàdì voters card wọn àbí kí ló ń pè ó tún máa fún wa gbowó ó ní ànímọ̀ kankan wá ti lọ tán wá ti gbowó lọ tán kí iye wa tó ṣí kí ló dé ẹ bá wa wá àkọ́ṣe sí ẹ jọ̀ọ́ ẹ bá wa wá àkọ́ṣe sí. a kò dáa fún yín pẹ̀lú question tẹ̀ wọn kú kí n ṣe àjọ̀nú wọn dẹ̀ kí n ṣe bọ́ra tó bá jẹ́ ìjà àjọ̀nú náà àjọ̀nú kì í gbowó lọ́wọ́ yàn. a gbọ́ pé wọ́n ń ṣe àjọ̀nú lóòótọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ wo lẹ́yìn wá gbé báyìí. a dà fún yín ẹ kúkú mọ̀ pé kò ń ṣe ọ̀dọ̀ wa nìkan ní gbogbo kíní tí ń ṣẹlẹ̀ gbogbo all the CDA chairman ní POS gbogbo ẹ̀ náà ní gbogbo everywhere ló ti ń ṣẹlẹ̀ a dẹ̀ ti ṣe meeting lórí ọ̀rọ̀ yìí ìgbà tá a ṣe meeting gbogbo wa kóra wa lọ sí police station a lọ bá DPO pẹ̀lú ariwo DPO ṣe ń bẹ̀ wá pé ká má pariwo mo ní ọ̀lẹ́ ti kọjá ká má pariwo àwa la mọ̀ kọ́ táwọn àwọn ọmọ ẹgbẹ́ wa ń bá wa fà èmi gan mo mọye tí mo ti lose lórí ọ̀rọ̀ yìí. àwọn ọlọ́pàá ò lè ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn ọlọ́pàá gan wọn ò ṣe trust torí a lè trust wọn àmọ́ bí àwọn bá àwọn ará bíi ìṣiṣẹ́ so ẹ̀yin gógó ní kẹjẹ́ ká wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn ọlọ́pàá out of it. ẹ̀gbọ́n kò ń ṣe gbogbo ọlọ́pàá ni ò ṣe trust a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ olórí ọlọ́pàá tó wà nísìn kò tolerant nonsense ẹni ọlọ́pàá tó bá ṣe rádaràda ó jẹ́ fi nọ́mbà yẹn lẹ́gbẹ̀ẹ́ pè wọ́n. ẹ̀yin làwa mọ̀ ẹ̀yin lọ̀gá àwọn POS so ẹ̀yin náà la máa bá sọ̀rọ̀ kò sẹ́ni tá a fẹ́ lọ bá that is it. àti pé kí làwọn ọlọ́pàá ń ṣe lórí ẹ̀kọ̀ọ̀kan báyìí. kò sí nǹkan tá a lè ṣe a lè dá kíní ṣe àfi ọlọ́pàá náà ló lè ṣe ìjọba ló lè bá wa mú wọn ó dẹ̀ ti fún wa lọ́kàn balẹ̀ pé àwọn máa mú àwọn criminals yẹn láìpẹ́ láì jìnnà. àdẹ̀rí kókó. ọ̀gá bá wa àtúnṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí solution gbogbo ni kẹ́ bá wa ajẹ́sọ́nà à ń sọ látàárọ̀ ọ̀nà ẹ̀kọ́ jókòó jó jẹ́ dìgbà tá a bá padà sábúlé wa ta ló ń kiri gàrí ni kọ́kọ́ yín tó balẹ̀ ni ẹ bá wa àtúnṣe sí pápápá o. mi ò mọ nǹkan tẹ́ ń ṣe ń bíbà simple assignment tí mo gbé fún yín wípé kẹ́ ẹ fẹ́ẹ̀jì àwọn èèyàn jáde ẹ̀ rí ṣe I don't know tó bá yẹ pé ọ̀kadà ni ẹ̀ mọ̀ bẹ́ ṣe máa mú ṣé bí wọ́n ní ká dáàbò bo àwọn aráàlú ni ààbò wọn wálé ń ṣe fáwọn aráàlú ń sìn bọ́ṣẹ́ ti rí àwọn gáàsì wọ́n ti graduate ara wọn wọ́n ti kúrò ní POS wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ company lọ ṣé bá ṣe máa wò nìyẹn mo gbọ́ information pé àwọn boys yẹn wọ́n lọ sí ultimate hotel lánàá. ultimate hotel wọn. yes. yes ma mo mọ hotel yẹn ultimate hotel mo mọ bẹ́ẹ̀ dáadáa. fine ṣé ti rí pé àwọn boys yẹn ìgbà tá tètè ṣe nǹkan tó yẹ ká ṣe wọ́n ti graduate ara wọn ti bẹ̀rẹ̀ sí ní wọ companies ọdún mo ti pè wọ́n mo dẹ̀ ti béèrè pé ṣé footage àwọn guys yẹn ṣé ó wà lọ́wọ́ wọn torí àwọn boys yẹn wọ́n mọ̀ pé kámẹ́rà wà ń bẹ̀ so footage yẹn wọ́n dẹ̀ ti send ẹ̀ sí mi mo ti send ẹ̀ sórí fóònù yín kẹ́ check ẹ̀ mo ti sọ fún inspector Kunle kó ṣe hard copy photo kó ṣe é lé yín lọ́wọ́ so that ó tún máa help yín fún àwọn investigation yín ṣé ti gbọ́ ẹ wá gbọ́ mo fún yín ní just 24 hours 24 hours kẹ́bi fetch àwọn ọmọ yẹn síta since they are not a spirit wọ́n ṣe spirit náà a sì lè mú wọn èèyàn ni wọ́n tí kámẹ́rà fi lè gbé wọn so mo fún yín ní 24 hours I'm repeating myself
ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mú wọn mo dẹ̀ fún yín ní 24 hours kẹ́ni fetch àwọn guys in out fún mi ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ 24 hours. máa ń ṣe yí kan náà. Ìwọ ní kí ló jí bí àwọn tó sọ wọ́n ní wọ́n dọ̀fẹ́ wọ́n ní sàbíà. Ṣé ìkan tó kàn ní sí ẹ̀yìn? Jọ máa ṣe ìjẹ̀fẹ́ o tó bá ti dọ̀wọ́ ní pé ológun dé tó bá bí lọ́kùnrin. 24 hours la ní. Let's do this shit. No problem in the building. No issue in this house. Okay, DJ, let's go. Let's go. Let's go. Okay. You know when I'm seeing the money? Evil. You know when I'm seeing the money? I don't know where I'm going again. Yeah. How are you, my friend? What do you say? What do you say? Okay, let's go. Okay. Okay. Come on, DJ. Don't whine me. Don't whine me. Okay. Hello. Yeah, big it up. I said to. Oyana. Thank you, DJ. My brother, my brother. Okay, ladies and gentlemen, if you don't know, this is MC Baba Nigeria. A round of applause for me, man. A round of applause for me. I have two brothers in the house. See money in this house. Everybody say yeah. Oh no. Now let's show love. I love you. MC. Sori pé tá bá ń sọ fẹ́ pa Alamu ṣe ni. Alamu ṣe ni gan. Thank you, brother. So ti dára yín number one ọmọ tó ń sọ. I can see. Ṣé ìyọ̀wọ̀ ìyá mi jẹ́ kó máa mọ̀ Alamu ṣe ìyọ̀. Alamu ṣe ìyọ̀. Gobi. Àṣejù láti ojú ẹ̀fọ́. Wàhálà sísì méjì sí ẹ̀kíni. Ó ti wá ṣẹ́kíni. Ó ti wá.
ọ́fíìsì. obìnrin ọlọ́pàá ìwé ṣe. fine boy yẹn jẹ́ náà. kí ni wọ́n ṣe kí ló lè tó yìí. àwọn náà wọ́n tó yẹ dùn wọ́n bá fine boy yẹn jẹ́ náà. kò gbé mi débẹ̀ já èmi tán ṣó ti yẹ tó bá ti jẹ́ èmi tán kò gbé mi débẹ̀ lọ́wọ́ kan wà á dẹ̀ máa lórí lọ́wọ́ kan gbogbo nǹkan tóbìnrin ṣe bẹ́ẹ̀ kò nílé máa ṣe. ọlọ́ ẹlẹ́dàá ń bára ẹ̀ mo náà bẹ̀ yìí sọ̀rọ̀. èmi Ayọ̀mídé ọmọ ọlọ́pẹ́ tó ń sọ Ayọ̀mídé ọmọ ọlọ́pẹ́. nínú ayé ìwọ obìnrin wa bẹ̀rẹ̀ sí kó mi lẹ́sìn ó pọ̀ sí mi ó sọ̀rọ̀ ẹ̀ di Mike Tyson. Aláyé ní sùúrù náà. ẹ̀sìn bá mi sọ̀rọ̀. Mo láìpẹ́ bá ń sọ ẹ̀ ní sùúrù. Bàbá sọ̀rọ̀ pé títí ní ìgboro ayé ò ní pàdé ìdá Ayọ̀mídé ọmọ ọlọ́pẹ́ kí wọn ló kú bí tí mo máa gbé gbà. Nítorí ojú ọlọ́pàá àṣàlù tó mọ̀ọ́jẹ̀ ìwọ bẹ́ẹ̀ sì ẹ̀ ń tà ní. Ayọ̀ síwèé. filẹ̀ ó mọ̀ Aláyé ẹjẹ́ kí n sọ sọ̀rọ̀ kan fún mi. Mo láìkí gan-an bẹ̀rẹ̀ pé àṣàlù ọlọ́pàá tó mú ìjì bẹ́ẹ̀ ṣe kọ́là tó rẹ̀ já ẹ̀dẹ̀ wá òkè. Aláyé ẹ̀ ń tà. ok o sọ mínísì kó stubborn lóòótọ́ òde wíwá stubborn yẹn má wọ má jẹ́wọ́ ó yá jẹ́wọ́. ẹjọ́ tó báyìí máa rí túwó tó gbóná fẹlifẹli àti gbẹ̀gìrì ìyá bá mi wá ewu ewédú díẹ̀ bá mi wá sí ìjọba lọ́dọ̀. abala ológun kó kírímínà nílé. obi ibà yìí ló máa kú sí ṣó ti yé ibà yìí ló máa kú sí ibà yìí ló máa kú máa wọ̀ bí. kò ní dá bó ṣe fáìn tó bá ìka bá àwọn ẹ̀jẹ̀ torí ẹ̀ ni mo ṣe ní kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò jẹ́wọ́ kó ṣàlàyé ibi táwọn tó kù wà fún wa. mo ní jẹ́wọ́ kiri ṣé mo mọ̀ ṣe wáìnì mi ṣé wáìnì mi ni. wà á pè é gbé ilé ìwòsàn ti abẹ́ ọmọ lọ́wọ́ mo tọ́ ẹ bá dé bí sìn wà á mọ̀ pé gbogbo tó ṣe gbogbo tó kó sára yìí ó máa padà di ọyọ lásán. wà á ṣe ẹ wá ẹ máa ní sùúrù o ẹ wá ẹ máa mọ ẹ máa mọ ni ẹ wá ní ìṣòro fún mi. ọlá yìí pé gbogbo wọn gbègbè máa ṣe é nínú ọlọ́pàá tó mú ìyàn lọ́dún kọ̀ọ̀la ilé ọdún lọ́dún ni ọkọ̀ máa ṣe é nínú tí mo ṣe wáyé tí bá pẹ́ jù ìwé àwọn olówó náà wà ọjẹ́ ìdánwò ìbá dé nísìn. ṣé ọwọ́ bá ẹ̀ ní sùúrù tó. ẹgbẹ́ ẹjọ́ ẹgbẹ́ ẹjọ́ inú ti wúwa. a ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ ní àti. ibi ìgbọ́dọ̀ kò jẹ́wọ́ má tẹ̀lé wọ́n rà tọ̀ ìkejì ayọ̀ àbíkẹ́lẹ́ tó gbórúkọ ẹ̀ by this time báyìí ó máa wà ní tó fi tó jẹ̀bà lọ́wọ́ jẹ́jẹ́jẹ́jẹ́. ẹbí ti jẹ́wọ́. ayọ̀ torí yẹn ó ti jẹ́wọ́. ayọ̀ ti jẹ́wọ́. in fact ayọ̀ ti wà ní báyìí tó ń jẹun lọ́wọ́ òun lè ní kó fi ń bẹ̀ sọ̀rọ̀ nítorọlúàbí pé kó o ṣàlàyé everything fún wa. ìkẹta àṣẹ ayọ̀ ń jẹ́wọ́ kí láti ayọ̀ ń jẹ́wọ́. ayọ̀ ti jẹ́wọ́ ayọ̀ ti tẹ́ ọ ti sọ sí jẹ́wọ́ ìkẹta àṣẹ tó jẹ́wọ́ ẹ̀ kò sí wàhálà. ṣọ́ọ̀bù ajẹ́wọ́ àbóòdì jẹ́wọ́. sẹ́fẹ̀ lọ sọ ajẹ́wọ́ àbóòdì jẹ́wọ́. sẹ́fẹ̀ lọ sọ ni. yé yé ajẹ́wọ́ 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 yá. kí lorúkọ ẹ. ṣé ara àwọn boys yẹn nìyẹn. yes ma. ẹ̀yin ilẹ̀ ń lọ terrorize àwọn èèyàn. ẹ lọ terrorize àwọn ní POS ẹ tún upgrade ara yín ẹ tún bẹ̀rẹ̀ sí ní lọ sínú àwọn companies láti lọ máa gbowó. ẹbí sì wù mí ní ìlàpọ̀n mi ti ẹ̀ lápọ̀n rárá. sọ̀rọ̀ àkọ́jọ́ tó máa yé ọ̀dájú o. ó ní o sọ̀rọ̀. mi ìlàpọ̀n náà mo tún sọ mo tún repeat. wọ́n ló fẹ́ sọ fún àpò lápò. ẹwù mi ò kí lóòótọ́ wọ́n máa ń káàkiri ìlú tí mo lè ti gbà wọ́n ní wọ́n á ti ṣẹ́ lè kó ni mi lè ṣe bí búlọ̀kù ń dọ́tí lọ búlọ̀kù mo ń gbé òun àlàmú náà bá gbọ́ àrùn láti ìlú òkè pé òun náà fẹ́ wá ṣiṣẹ́ o àlàmúdé kó o ló di kiri àlàmú ló jẹ́ kí n kó ti ṣe búlọ̀kù ń dọ́tí àkótọ́ photos card àlàmú fi gbowó kiri. ṣé o náà tiẹ̀. yes ma. ṣùgbọ́n èmi mo ṣùgbọ́n àlàmú kan gbowó ni èmi kan bá wọn náà ni. ok àlàmú lẹjọ ń ṣe kinní yẹn papọ̀ lẹjọ ń jalè. mi ò kí n bá wọn lọ gbowó ẹ. ẹ ló bára gbó farabalẹ̀ farabalẹ̀ máa gbọ́.
báwo ni a ṣe lè rí Àlàmú mú tá bá ti mú Àlàmú ṣé bó gangan ló ṣiṣẹ́ bí yẹn blọọkù ni wọ́n rú fine tá bá ti mú kó dé máa lọ ti tẹ kó ní wàhálà tó tá a ṣe lè rí Àlàmú gangan ni kò sọ báyìí. wàláì tẹ́ máa fi kú ẹ̀ ní Àlàmú nǹkan tẹ́lẹ̀ fi Àlàmú yóò kí ló wà ìlú wa ló wà wàláì. báwo la ṣe fẹ́ rí mú. ṣé ní Àlàmú ojú ọmọ tó ń lé. gbọ́kọ̀ orí tébù mi jọ. Àlàmú lé pọ̀ débi pé Àlàmú tálàmú bá kàn ṣẹ́jú báyìí ẹ̀yà rẹ̀ yẹn á gbẹ́ ni. ẹ wo àṣírí mẹ́sàn-án mi èmi sùúrù ẹ tí ó rán jújù wa. Àlàmú sẹ́rí ìlú wa kan Àlàmú kan ni ìlú ọ̀gbìn fẹ́ràn Àlàmú àbí ká lọ lu wa. bàbá Àlàmú ní gbogbo àbọ̀ rẹ̀ gbogbo olú wa. tábà tí bàbá àbọ̀ rẹ̀ tábà tí bàbá Àlàmú ó simple láti mú. bàbá Àlàmú ni abọ́ rẹ̀. ìlú wa. ìlú yín. bẹ́ẹ̀ni. ṣé ò ń gbọ́. yes ma yes ma. bàbá Àlàmú la bọ́ rẹ̀ lú wọn. Àlàmú tẹ́ ń wé ti gbowó lọ́wọ́ tèmi náà rí o kókó 5,000 kan máa ń jọ kan tó ní kí n lọ bó oúnjẹ mo ní mi ò lówó lọ́wọ́ àbí bí pásọ disappear dáadáa Àlàmú àtìgbà yìí mo ti ń fura sí o ẹ̀dọ́gbẹ̀ ṣàánú mi o. ẹ máa nǹkan tẹ máa ṣe ń sìn ẹ tíra láti gba dírẹ́sì ìlú wọn lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fẹ́ rí bàbá Àlàmú níbí báyìí. ìjọ ní tí o mo lè kún ẹ lọ́wọ́. aṣọ ìwòlò kókókókókó lè ṣe bá mi bá fún yín. o lè lọlé wàá sì ní sùúrù pẹ̀lú wa díẹ̀. so ẹ mú lọ sí káńtà ẹ gbé lọ sí ilé. màá fìbọn fún ẹsẹ̀ ní sí bábà kókókó lè ṣe. ojú ní ti lè jù á. Àlàmú gbogbo nǹkan tẹ́ ẹ ṣàlàyé fún mi Àlàmú ló ń dà yín rìbòrìbò ló ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí ló dá gbogbo Èkó rú. Àlàmú. bàbá ọ̀rọ̀ Àlàmú tẹ́ dárúkọ yẹn ti kọjá bẹ́ẹ̀ o Àlàmú ti da ìlú rú gidi lẹ́kọ̀ọ́ kò dẹ̀ sí gbogbo ìgbìyànjú tá a ti ṣe àrímú tó bá sọ pé ó wà níbi tá a bá wọ ọbẹ̀ àníri tó bá ló wá bí tá a bá débẹ̀ àníri nǹkan míì la máa bá ń bẹ̀ gbà tí a wá ṣe ìwádìí la rí pé ìlú ẹ̀yìn yìí dẹ̀ ni a bà bẹ́ẹ̀ torí ẹ̀ la fi wálé ní bàbá. Àlàmú tẹ̀ ń sọ yìí èmi àti bàbá rẹ̀ ní sàwáwù. bàbá a gbìyànjú láti mú Àlàmú àrímú gbogbo ìgbìyànjú wa pàbó ló dá sí o. àwọn ẹlẹgbẹ́ tó kù tó wà nínú àrámọ́ wa àwọn ló jẹ́ ká mọ̀ yìí pé tá a bá fẹ́ rí Àlàmú mú àfi pé ká dé ìlú yìí òun ló fà á tá a fi tọ̀ yín wá bàbá bẹ́ẹ̀ náà ẹ̀yin àgbà náà lẹ ní okùn onígùn títí kó má níbi tó ti gùn wá bàbá ló mú adé nù lù yìí o. ẹ̀yin agbófinró Àlàmú nǹkan tẹ̀sán mi ni pé Àlàmú ti sọ̀rọ̀ ẹ̀dá lágẹmọ nítorí tá a bá ní ká má lágẹmọ lábẹ́ ewé alágẹmọ abẹ́ ewé lọ bá a bá ní ká mú àrọ̀ gidigba lálẹ́ odò àrọ̀ gidigba á bọ́dọ̀ sọ a sì máa bọ́dọ̀ lọ ẹ wá rálẹ̀ mọ́ tẹ̀ ń sọ yìí o nínú ìlú ìníṣojú tiwa báyìí náà ṣe bí pé níṣe báyìí náà ṣe bí Àlàmú. ẹ ṣe bàbá torí pé a mọ̀ wípé ọmọ pínísí ni níbí báyìí òun náà la ṣe wá yín wá pé kẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀nà owó gan lẹ lè gbà láti fi ràn wá lọ́wọ́ a fẹ́ mú Àlàmú. ẹ wá wò ó ṣe rí Àlàmú a bá fẹ́ mú Àlàmú ọjọ́ tí igi ọ̀rọ̀ àtọjú bá fojú kojú ọjọ́ náà lẹ́wọ̀ ojú ń bàjẹ́ ọjọ́ kọjọ́ tí mo bá ti fi ojú mi méjèèjì tí mo ti fi kan Àlàmú báyìí ọjọ́ náà lẹ́mú pínísí bí ìgbà tí èèdùn tó wà nínú ibùsùn ni. ẹ ṣé bàbá ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè tẹ̀lé wa lọ sẹ́kọ̀ọ́. èmi àtàwọn awo ó ní àwọn ìgbésẹ̀ àtàwọn ètùtù kéékèèké kan tá a máa ṣe àmọ́ ẹ jẹ́ kí n fi dá yín lójú o ọ̀rọ̀ Àlàmú ojú àti mú ni ojú nǹkan tó rí lè gbé sáré lọ. Object on site. Okay. All right.
ìjọ kó ṣe wà ìsinmi tó lè sí ọ kí e fi bẹ́ẹ̀ mọ̀re náà ni kí ọ̀nà ẹ̀ kí ẹ mọ̀ mọ̀ fún ọ. Everybody hands up! Hands up! Hands up! Alamuda. Alamuda. Kò sálámù bí o. Alamuda. Tó bá dúpẹ́ kí ló dé kó a ti wọ́n fọ́ orí ẹ̀dá. Alamuda. Information jẹ́ ká mọ̀ wípé ibi bọ̀dá làmúwà. Ókè ẹ̀yà tẹ́lẹ̀ ẹjọ́ ṣe fàájì. Ṣé bẹ́ẹ̀ sọ pé làmúwà ń bí ni? Yes, ma'am. Tí bá fi wọ́n fọ́ orí bá tún dúpẹ́ níbẹ̀. Alamuda ṣé bẹ́ẹ̀ sọ pé làmúwà ń bí ni? ẹ wo ẹ̀yin ìjọba ẹ lè rí ẹ ti kọ́kọ́ kó oògùn ọwọ́ yín sílẹ̀ ìbọn ọwọ́ yín làwa ń pè lóògùn. Àlàmú ti sọ̀rọ̀ rẹ̀ dé mú mọ́nà tó bá fẹ́ káàárọ̀ òun là á rí èyí tí ò bá fẹ́ kéèyàn ọ̀rọ̀ òun èèyàn kankan ò ní rí tó Àlàmú o akábíríkì tí wọ́n forí egún ṣọlẹ̀ àgbààgbà ló forí òkì ti ṣèyẹ̀wò ilé ògbà ọ̀nà ògbà níṣẹ́wé àràgbà bí bá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń ṣàwòrán ìlú aláìlára tí bàbá ń ṣàwòrán ìlú aláìníyàn kan wọ́n ní Ọ̀rúnmìlà bí tó lọ ìwọ̀n kì í dá ìjọ tó bá ṣe bí ìtura Àlàmú ni mo ní ẹ̀dá lóní kó o dá níbi kíbi tó bá yẹ kó o máa dábò ó ní ìgbùrù gbàgbà ó yá gbọ́. Arresting! ẹ ṣe sùúrù ẹ kí ẹ mú ẹranko bí òye kọ ẹ ṣe sùúrù òun lè fẹ́ mọ ọkùnrin ogun ni. Àlàmú wọn lóun dá bí ẹdun òun rọ̀ bí òwe ọ̀ ń ṣe bó ṣe wọ́n pé kò sẹ́ni tó lè mọ̀. ọlọ́jọ́ ìkọ̀jú ni mí ẹ̀yà máa gbẹ́yẹ mi àwọn ògbà wọn mi àdó fẹ́ gbàdùn mi báyìí. ọpẹ̀lẹ́ ó káàbọ̀. ẹ̀yin Ọlọ́run aláwọ̀ Olúwa ẹ tún bá wá síbí ẹ má jẹ́ tàn yín kódà n ò ní jẹ́ dọ̀la ní sẹ́rù mi mọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín. mi náà mọ̀ pé ọkùnrin ogun wọn náà tó o ti gbà wípé ọkùnrin ogun ni. àbẹ́ rí nǹkan bí. àmọ́ fàkàn lóbo ó ní òpó oṣù báyìí ní mú yán òpó yínrín yan abèdè ṣẹ̀rí ọ̀lẹ́ obìnrin abàrò mẹ́fà ṣebí ikú ló pajá tòun ti gbígbó ikú pàgbò tòun ti kíkàn ikú àgbàmùyáká ló pa lákẹ́dùn ìjọ tóbi bá fojú kan ewé ọlọ́yìn táyé ọjọ́ nìyí ló fojú pa tọ̀run ìwọ ti wá fojú kan ewé ọlọ́yìn táyé lónìí o ó di dandan kó fojú. ẹ̀dì eégún láti mi ti yọ ọlọ́dẹ̀ẹ́nu òṣòjà tí pàṣẹ lẹ́rù kẹ́kún máa jẹ́kún rẹ̀ kú lẹ́gbẹ̀ẹ́ wọn sì wò omi yálé omi gbọ́dọ̀ bu ọ̀dọ̀ tí lágbókù yóò gbé gbà mo fẹ́ mọ̀ báyìí ẹjẹ́ ló fún mi jíjẹ. alágbàbẹ́ka àrùn apá ní fífa wọn òkòkò nìkásẹ̀ àrùn ẹsẹ̀ ní fífa wọn ìkádìkájà ní kìí jẹ́ kó kákòkú ẹ̀yìn owó jíwó awọ ọ̀sán ní kìí jẹ́ kó sùn lọ́sàn ó bìrìbìrì táwọn ìwọ̀n yìí awọ òru àdáǹdáràn má dán ọlọ́fun àsán orí àsán ní pa wọ́n sí ó dí yàgẹ̀dẹ̀ sípò ọmọ ọlọ́fin inú nífìyàn sí bó ṣe wá wà lẹ́nu yìí ó mú wọn. gbẹdọ igi falẹ mi èmi fóònù àwọn ọ̀pẹ̀lẹ̀ kéékèèké bẹ́ẹ̀ ni mo gbé ifá nì ifá gbẹ́nu mi ikú ni kì í sàrù o ẹ ní padà lóye. pẹ̀lẹ́ jàre bóòwé àwọn bàbá wa ni wọ́n náà kì í péjọ ọjà sí wọ́n náà kì í sọ̀gà lẹ́bẹ̀ẹ́ àti pẹ̀lẹ́ ìpẹ̀sìn orí àdá wọ́n ní bábá mọ́pọ̀lọ́ tí òjò kò bá jùlẹ̀ ní oṣù tó ti dá pé. mo ní ọlọ́jọ́ gbòjú àwọn jáwọ́ lọ àwọn lè gbá mi omi torítorí ọlọ́jọ́ gbòjú àwọn jáwọ́ lọ àwọn lè gbá omi torítorí bó ṣe wà lẹ́mìí àwọn gbé omi torítorí. ìwọ ti gbàgbé pé ọ̀gọ̀rọ̀ sọlẹ̀ babaláwo mi kí afọmijọ́ tó mi ti kọ́lé ọ̀run bọ̀ wá lẹ́yìn babaláwo ní kò sí. àwa ti wá gbẹ̀bọ̀ ń bẹ̀ àti rúbọ àti gbérò ọ̀pẹ àti jù tó ṣe pàtàkì onítorí rẹ̀ kápárọ̀ kẹsẹ̀ rọ̀ àti fún ìdíra yín pẹ̀lẹ́ mọ́ṣubú. àtàpá àtẹsẹ̀ ó di kíráhùn nínú kòjó alábàáhùn kórí ó wọlé kẹsẹ̀ ó wọlé kápá ó wọlé ẹmu. látòkè rẹ délẹ̀ báyìí tìjọba ni èyí ti lù mí mọ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ mú lọ ṣe wá nítorí rẹ̀ òun ló ṣe pàtàkì sẹ́mi tọ̀ erin ló jẹ báyìí tí ò rápá bọ́ ha o ẹ̀fọn jẹ tí ẹ kò tẹsẹ̀ wọ́n polo ẹyẹ kérékèrè ní bolókè bẹ́ẹ̀ ni òfurufú gbági adé àfùrìjọ́ ti fún méjì ṣe béèrè ìgbà ẹ̀dẹ̀ wọ́n ní kó ru eku méjì olúwéré wọ́n ní kó ru ẹja méjì àbùwọ̀ pẹ̀lọ̀ wọ́n ní kó ru obìnrin abẹ̀dọ̀ lùkẹ́lùkẹ́ wọ́n ní kó ru ewúrẹ́ abàmùrẹ̀bẹ̀rù gbogbo ẹ̀ náà lóru Ìgbàdàn o ìwọ náà. Arresting! Arresting! ìgbà àtàn èrè ni wọ́n sọ fún ọ. Alamu Alamu Alamu